báwo ni ẹ ṣe gba iṣẹ́ tí ẹ mọ bí tẹ́ ń lọ? It is never done. Ẹ má ṣe irú ẹ̀ mọ́ o. Àwọn tó gbéṣẹ́ fún yín ẹ̀tọ́ ni kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn wípé ibo ni mò ń lọ, gbogbo wàhálà yóò bá ti máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ evangelist Tope, singer Tope àti actress Lizzy Anjorin. Ìlú gángan lọ̀rọ̀ yìí o. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì o. Ibi tẹ́mi gbà wò ó ni mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí. Àwọn kan sọ wípé bí evangelist Tope bí wọ́n ṣe celebrate Lizzy, wọ́n ní rárá kò yẹ kó ṣe bẹ́ẹ̀, wọ́n right. Àwọn kan ní nǹkan tó yẹ kó ṣe nìyẹn, everybody ló right. Ṣùgbọ́n this is my submission. Ibi tí mo ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ́yìí. Àǹtí Tope ni mo kọ́kọ́ fẹ́ kọjú sí sọ̀rọ̀. Ṣé lóòótọ́ ni Àǹtí Tope gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọn ò mọ ibi tán lọ? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o, evangelist Tope Alabi, ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. We don't want to lose you. Ikú tó pa Rẹ̀mílẹ́kún Amos lélẹ́yìí náà. Wọ́n kàn invite Rẹ̀mílẹ́kún Amos lọ síbì kan ni. Wọ́n invite bàbá yẹn. Mi rò pé bàbá yẹn náà mọ ibi tí wọ́n invite ẹ lọ. Àlọ́ máa yẹn la rí àràbò ẹ̀ o. Àdẹ̀fẹ́ lùzì yín. Ẹyẹ yẹn má bínú, ṣọ́jọ́ yẹn ò disturb yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi dáadáa. Àfẹ́ lùzì evangelist Tope Alabi. Báwo ni ẹ ṣe gba iṣẹ́ tí ẹ mọ bí tẹ́ ń lọ? It is never done. Ẹ má ṣe irú ẹ̀ mọ́ o. Àwọn tó gbéṣẹ́ fún yín ẹ̀tọ́ ni kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn wípé ibo ni mò ń lọ, gbogbo wàhálà yóò bá ti máa ṣẹlẹ̀. Lizzy Anjorin la fẹ́ lọ surprise o. After all, ẹ̀yin kan náà fẹ́ surprise. Meanwhile, ẹ ṣáà ti lóòóná àti wò wípé bẹ́ẹ̀ tí ẹ prepare anywhere tó ní bàbá yín ẹ̀ ń kọrin lọ ni. But ẹ ní láti mọ ibi tẹ́ ń lọ, ẹ ní láti mọ kókó ibi tẹ́ ń lọ for security purpose. But a mọ̀ wípé àwọn èèyàn wa tó wà ní diaspora lọ́hùn, àwọn èèyàn ò lè contribute owó jọ kán fẹ́ celebrate birthday èèyàn kan set yín up. Ìyẹn tún save nítorí wípé kò kí ń ṣe personal person àbí pé wọ́n wá bá yín lé bí wọ́n ṣe lọ bá evangelist Rẹ̀mílẹ́kún Amos nílé tá a dẹ̀ lose máa yẹn títí di ọ̀la. Nípa tara, mo wá àwọn kankan lọ lórí íńtánẹ́ẹ̀tì pé ṣé actress Lizzy Anjorin, ṣé àwọn àti Tope Alabi ṣé wọ́n ti jọ ní ránkọ̀ kan tẹ́lẹ̀? Mo rí ibì kan I'm holier than you and all that. Nípa tara, èèyàn lè sọ pé òkè tí n bá débi irú bẹ́ẹ̀ mo lè bínú pé ṣébí lẹ́ni kí n wá. Àwọn kan tẹ̀ sọ wípé nítorí pé evangelist Tope Alabi wà pẹ̀lú Fúnkẹ́ Akíndélé, tí wọ́n dẹ̀ mọ̀ pé Fúnkẹ́ Akíndélé àti Lizzy Anjorin nǹkan go well láàrin wọn, òun ló jẹ́ kó sọ wípé rárá o, ẹni tó wà lọ́dọ̀ ti tèmi mi ò lè wá máa ṣe nǹkan fún ẹni tó jẹ́ wípé ó wà ní pàkejì. Àgbàlagbà dẹ̀ ni evangelist Tope Alabi jẹ́ láàrin Lizzy Anjorin àti Fúnkẹ́ Akíndélé. Nípa tara, èèyàn lè rò bẹ́ẹ̀. Ó ní mo ṣe sọ wípé ìlú gángan ni talking drum. Gẹ́gẹ́ bí ètò wa tó ń bọ̀ láìpẹ́ yìí tẹ́ máa wò ní gbogbo ọjọ́ Friday láago 3 sí 4 ìrọ̀lẹ́ ní ní Adámimógo tó wà níbàdàn. Ẹ máa gbádùn ọmọ balùwà Ṣeun Adeboye. Talking drum ní ìlú gángan ni. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Mo sọ wípé right. Ṣùgbọ́n tá bá wá ní ká wò dáadáa nípa tẹ̀mí evangelist Tope Alabi, èmi ò bá wò wípé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn Ọlọ́run dẹ̀ lè lò yín láti settle àwọn problems kan nípa tẹ̀mí ni o. Tó bá yẹ pé a fi ojú Christianity wò, tá bá fojú Christianity wò wípé ọmọ Ọlọ́run ni mí, nǹkan báyìí ni mo lè ṣe this and yẹn o. Torí mo rí ibìkan náà tí Lizzy Anjorin tó ti stand fún evangelist Tope Alabi nípa tara nìyẹn. Torí èmi ò ní sọ̀rọ̀ jù, mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nínú ẹ̀ because evangelist Tope Alabi wọn mọ ibi tó ń lọ. Tó bá lọ jẹ́ pé ibi tẹ́ ń lọ gan ẹ kàn débẹ̀, ẹni yẹn ó kàn jẹ́ kan lára àwọn èèyàn tí ò like yín, tó kàn fàgòyọ tó kàn làgò mọ́ yín lórí pé so ìwọ náà rán wá, so ìwọ náà ní kó wá,
surprise ni ẹ ní láti mọ ibi tí ẹ ń lọ. Nípa tẹ̀mí ni mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí dáadáa. Evangelist Tope Alabi, èmi máa ń sọ fún àwọn èèyàn pé ẹ yé máa tag torí wípé ẹnìkan jẹ́ gospel singer tó bá wá ṣe nǹkan kan tẹ̀yin rò lọ́dọ̀ tiyín torí bó ṣe rí lọ́dọ̀ yín kọ́ ló máa rí lọ́dọ̀ ẹlòmíì ni mo ṣe sọ pé ìlú gángan ni pé mo ti gbé gángan sí ohun tó kọjú sẹ́nì kojú méjì lóní ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Singing gospel music doesn't make one a born again Christian and doesn't make one an unborn again Christian, okay? Then singing orin ayé, even Fuji musician saying waka ló ń kọ, àwúrèbe ló ń kọ, doesn't make that person a sinner or an unborn again Christian. Ẹ̀bùn ni eléyìí, nǹkan tọ́lọ́run fún ni gẹ́gẹ́ bí ẹ̀bùn tó ń lò. So ẹni tọ́lọ́run bá fún ní ìmísí orin ẹ̀mí kò sọ wípé ó ti di born again. So ẹni tó bá wá ń kọ orin ẹ̀mí tó náà tí òun náà bá wá ṣe bí ènìyàn kò ti sọ wípé ó ti sọ ìgbàgbọ́ nù tàbí pé ó ti di ẹlẹ́ṣẹ̀. Ṣé pé Evangelist Tope Alabi ń kọ orin ẹ̀mí ń sìn, she's no longer a human being tó náà lè feel nǹkan pé èèyàn kan ṣe nǹkan fún mi mo feel ẹ̀, tó náà lè bínú níwọ̀n tẹlẹ́ran ara, tó náà lè sọ̀rọ̀ níwọ̀n tẹlẹ́ran ara. Ẹ ṣáà mọ̀ wípé bí wọ́n drag Evangelist Tope jù bẹ́ẹ̀ lọ wọn ò ní sọ̀rọ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé nígbà tó bá ń come across àwọn videos lóríṣiríṣi wọ́n á gbé wọn yẹ̀wò síra wọn. So nígbà tí ẹni yẹn tó bá wá ṣe nǹkan kékeré a ti máa sọ pé orin ẹ̀mí ló dẹ̀ ń kọ, kíní kan ló dẹ̀ ń kọ. Ṣé ẹni tí ò kọrin ẹ̀mí ṣó ó ní certificate láti máa dẹ́ṣẹ̀ tàbí láti máa ṣèkà tàbí láti máa ṣe ohunkóhun? Nípa tẹ̀mí ni mo wá ń sọ, ọjọ́ ayọ̀ Lizzy Anjorin nìyẹn, ọjọ́ ayọ̀ Lizzy Anjorin òun nìyẹn. Mi ò ní sọ wípé mo faramọ́ nǹkan tí Evangelist Tope Alabi ṣe àbí mi ò faramọ́, mi ní sọ pé nǹkan tó ń ṣe ó right tàbí kò right, nítorí Evangelist Tope Alabi fúnra ara wọn ló mọ nǹkan tó ń ṣe nǹkan tó ń ṣe. Mi ò dí odòkun wọn, àmọ́ nǹkan tó ń dùn wọ́n, àmọ́ nǹkan tó ti gbọ́, àmọ́ nǹkan tí wọ́n ń rò. So àwọn fúnra ara wọn ni wọ́n lè justify ara wọn náà dẹ̀ lè sọ pé Olúwa ẹ̀ṣẹ̀ dẹ̀ ni mo ṣẹ̀ o. So mi lè sọ fún wọn wípé wọ́n ṣẹ̀, mi dẹ̀ lè sọ wípé wọ́n ṣẹ̀ torí àwọn ni wọ́n mọ reason tó ń ṣe understand. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé lóòótọ́ tó bá yẹ pé Lizzy Anjorin ń ṣẹ̀ wọ́n ni tàbí tó bá yẹ pé ó ṣẹ̀ olólùfẹ́ wọn tàbí kí n má sọ wípé ó ṣẹ̀ olólùfẹ́ wọn, kí n sọ wípé òun àti olólùfẹ́ wọn ń jà nítorí pé pẹ̀lẹ́ lákọ ó lábo, because I'm not here to judge. Evangelist Tope Alabi ó ṣeéṣe kó jẹ́ pé Ọlọ́run fẹ́ lo ọjọ́ yẹn, ó fẹ́ lò yín fún ọjọ́ yẹn, lọ́lọ́run fúnra rẹ̀ fi set yín up, ẹ̀dẹ̀ jẹ́ kọjọ́ yẹn wáyé. Ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn ìjọ tí Ọlọ́run sọ wípé ní inú ìjọ wọn ni ìsọjí ìgbẹ̀yìn ti máa wáyé, tí wọ́n wá kóra jọ pọ̀ síbì kan tí èèyàn kan wá ṣubú tó wá jẹ́ wípé kò sí ẹnì kankan tó lè gbàdúrà fún ẹni yẹn níbẹ̀ yẹn tó dẹ̀ gbé jáde tí ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ pọ̀ ńbẹ̀ tí wọn ò dẹ̀ lè gbàdúrà. Ó lè jẹ́ lọ́jọ́ yẹn ni ìsọjí ìgbẹ̀yìn yẹn ló fẹ́ wá, ṣùgbọ́n owó ò jẹ́. Bá a bá sọ wọ́n mọ̀ bínú ni o, nítorí wípé ẹ jẹ́ ń fi ibẹ̀ yẹn lẹ̀. Tá a bá ti ń sọ̀rọ̀ lọ síbi ibẹ̀ yẹn àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń bínú ni. But òótọ́ dúró gbangba níwájú tẹ́ ìdájọ́, gbogbo ènìyàn ló máa dúró síbẹ̀ tó máa gba ìdájọ́ títí ẹ̀, lọ́kùnrin àti tó lóbìnrin, níránṣẹ́ Ọlọ́run látẹ̀lé. Kò sí kọ́là níjọba ọ̀run, kò sí kóòtù níjọba ọ̀run, kò sóyè níjọba ọ̀run. Everybody will receive his or her judgment according to our deeds on earth. Now, I'm now saying maybe God wanted to use that day to use that day, mi dẹ̀ fẹ́ lo change, láti ṣe nǹkan kan nínú ayé Lizzy Anjorin àti ẹni tán jọ ń jà tàbí àwọn tí wọ́n jọ ní problem. Ẹnìkan sọ wípé ẹnìkan sọ fún mi lábẹ́lẹ̀ wípé tí Evangelist Tope Alabi bá níbẹ̀ tí Lizzy Anjorin bá lọ fàgóyọ mu ní rárá. Ìgò lè dọ́dọ̀ Evangelist Tope Alabi kátẹ̀ ní actress Lizzy fẹ́ ṣe bẹ́ẹ̀. Èèyàn pọ̀ lọ́dọ̀ Lizzy Anjorin, èèyàn pọ̀ tó tẹ̀lé actress Evangelist Tope Alabi, kò lè dọ́dọ̀ wọn. Now surprise ni Lizzy Anjorin mẹ́ni tó wà nínú mọ́tò níta, àwọn tí wò pé ṣé bí ni mò ń bọ̀ mi ò ṣe, kí wọ́n wá sọ̀kalẹ̀ kí wọ́n wá wọlé lọ bá Lizzy Anjorin. Àkọ́kọ́ bá
a kọ́kọ́ bá níjà fún pé evangelist Tope Alabi pẹ̀lú gbogbo nǹkan tó bá yẹ pé lóòótọ́ ló ṣẹ̀wọ̀n because èmi ò wo show yẹn so mi ò lè sọ wípé ó ṣẹ̀wọ̀n kò ṣẹ̀wọ̀n èmi ò kì í dájọ́ bẹ́ẹ̀ yẹn. If you want to be peaceful èèyàn ò ní sọ wípé ìwọ ò dá ìwọ ló dá ìwà rẹ ni ò dá ìwà rẹ ló dá. Tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ peace láàrin èèyàn méjì ní ba inú èèyàn kan jẹ́. Ẹni tó bá ṣe nǹkan tí ò dá mọ̀ ẹni tó máa sọ fún ló ń wá. Èmi ò dẹ̀ ń sọ fún èèyàn pé nǹkan tó ṣe ò dá. I will just tell you this thing is not good, this thing is good. Tó bá jẹ́lẹ̀ tí ò dá yẹn ló ṣe yá mú kó yá mọ̀ wípé wọ́n ló ṣe tí ò dá. Tó bá jẹ́lẹ̀ tó dá yẹn ló ṣe kó dára ẹ̀ láre. Gbogbo wa lálẹ́ ní ẹ̀mí méjì yẹn nínú ẹ̀mí tó ń sọ ṣe ẹ̀mí tó ń sọ má ṣe ẹ̀mí tó tẹ̀lé nǹkan rẹ̀ àtẹ̀mí tó tẹ̀lé nǹkan tí ò dá. Lẹ́yìn show nígbà tó bá wọlé tán tó bá yẹ pé lóòótọ́ ni Lizzy Anjorin ló ṣe evangelist Tope Alabi ní ládùúrú tí mo ṣe àǹtí wọn tún ní kẹ́ ẹ wá ẹ tún wá meanwhile evangelist Tope Alabi gan ò tiẹ̀ mọ̀ pé ibi tó ń lọ nìyẹn. Ó lè jẹ́ Ọlọ́run ló set yín up o bẹ́ẹ̀ pera yín ní evangelist bẹ́ẹ̀ pera yín ní evangelist Ọlọ́run ti gbéṣẹ́ kan lé yín lọ́wọ́ iṣẹ́ ìgbàlà dẹ̀ ni. So àwa tá ń kéde ìgbàlà a gbúdọ̀ hùwà ìgbàlà ó gbúdọ̀ hàn nínú wa ó gbúdọ̀ hàn nínú ọ̀rọ̀ wa ó gbúdọ̀ hàn nínú ohun gbogbo a gbúdọ̀ máa ní ìpamọ́ra. Mi ò lè bú yín torí mi ò mọ oríṣìí tẹ́ ṣe ẹlẹ́ran ara ni yín o kò sẹ́ni tí ò lè bínú irú ẹ̀. Àwa tá ń sọ̀rọ̀ yìí náà torí kò ti ṣẹlẹ̀ sí wa ni tó bá ṣẹlẹ̀ sí wa tá àti ìmọ̀ nǹkan tá a máa ṣe. So I'm not judging you please for God's sake I'm just saying the truth bó ṣe wá sọ́kàn mi. Inú church lẹ́mí yẹn ti bàlé mi ò fẹ́ dá sí tẹ́lẹ̀ mo ti ń retí pẹ́. So ẹ wá wọlé ẹ wá ṣe surprise tán ìgbà tẹ́ ṣe surprise tán ẹ wá ní àbúrò mi ọ̀rọ̀ wà o ẹ wá pe Lizzy wọlé ẹ wá mú ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ nínú ibi tí Ọlọ́run ti fún yín ní ọpọlọ yẹn. Ọ̀rọ̀ ìtùnú ń bẹ lẹ́nu evangelist Tope Alabi wàláì ọ̀rọ̀ Ọlọ́run ń bẹ lẹ́nu evangelist Tope Alabi. Ìwà àti lágbájá ẹ̀ ń fà ìwà àti lágbájá ó tiẹ̀ ti bú èmi gan àǹtí mi ò bú yín ẹ má bínú ẹ ṣáà mọ̀ ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ni èmi ò tiẹ̀ bínú ọmọ Ọlọ́run ni mí mo ti dáríjì ẹ̀. Ìwà àtẹni báyìí tẹ̀ ń jà ṣé kí n pè wọ́n sórí fóònù àbí kí ní kan wá bá wa ń bí. Ṣé mo wí pé àwọn tí àwọn àti Lizzy ń jà bí wọ́n ṣe ń bínú tó wọ́n lè respect evangelist Tope Alabi pé torí yín ni o but mi ò wálé Lizzy o ẹja wábì kan ti pàdé kẹ́ ẹ dẹ̀ settle gbogbo problem tó ń lọ. Maybe God wanted to use you as a contact of peace láàrin wọn ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ò jẹ́ kó wáyé. That is just what I want to say. I don't want to say much and I don't want to say more. It is well. Adebimpe Adetunji, you said she can't. Ẹ̀yin ò lè sọ bẹ́ẹ̀. Ṣẹ́rí nípa tara, you can say she can't. But ṣẹ́rí nípa tẹ̀mí, ṣẹ́rí nǹkan tá ń pè ní ọ̀rọ̀ ẹ̀mí, ó ní agbára gan. Wàláì, ọ̀rọ̀ ẹ̀mí ní agbára. Débi pé Jésù sọ pé tó bá gba létí ọ̀tún kó kọ́ tòsì sí. Wọn ò tí ì gbà wá létí ọ̀tún àti ìmọ̀ bó ṣe máa rí ni mo ṣe sọ wípé mi ò lè dájọ́. Tó bá yẹ pé ní ti Christianity ni o, tá ń lọ sí ọ̀run rere. Àǹtí Adebimpe Adetunji ni mò ń bá wí o. Okay, now ó ti wá ṣẹlẹ̀ bẹ́yẹn. Ṣé ti evangelist Tope Alabi àti Lizzy Anjorin bá pàdé níta wọn ò ní kíra wọn mọ́ lẹ́yìn ikú wa ńkọ́. Christianity jìnnà jù bẹ́yẹn lọ o. Christianity jìnnà jù bẹ́yẹn lọ. It is more deeper than that. It is deeper than that. Christianity ni wípé àwọn tí wọ́n fẹ́ pa Jésù wọ́n Pétérù gé etí kan nínú wọn. Jésù ní rárá ẹni tó bá ti padà pa ní padà láti máa pa ó dẹ̀ dá etí rẹ̀ padà. Christianity ni wípé yes peace thank you Mr. Adele Sunday. Christianity ni wípé Jésù Kristi wà ní orí àgbélébù tí wọ́n ti kàn tí ó ti ń wo ikú báyìí tí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó ti kàn lẹ́ tó ti dé ládìí ẹ̀gún tó tún sọ wípé bàbá dáríjì wọ́n nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. That is Christianity. Ó hard gan. Ìdí nìyẹn tí kò fi rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ láti ṣe. Bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí ò fi rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ láti ṣe wípé kó o mú gbogbo nǹkan tó o ní láì ní ọ̀pù míì kó o dẹ̀ fi tọ́jú ẹni tí ebi ń pa bíi Dorcas. Ìdí nìyẹn tí kò fi rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ láti ṣe. It is very very hard and that is what we call holiness and that is what we call God, love. Tí orí ilé apàyàn orí ilé ilé orí ilé àwọn antichrist ó dẹ̀ ṣì ń rọ̀jò lé wọn lórí ó sì ń rọrùn lé wọn lórí títí di day of judgment tá a ṣẹ̀ṣẹ̀ wá ya èpò kúrò nínú àlìkámà. Wàláì, Christianity is more than that. Mi ìfẹ́ kẹ́ ẹrù àǹtí Tope Alabi láti máa ṣe nǹkan tó máa tako nǹkan tó ń gbélé wọn lọ́wọ́ nítorí ìjọba ọ̀run tí wọ́n ń lọ. Ìjọba ọ̀run ó di àfagbára wò. Àwọn alágbára ló ń fipá gbà. Àwọn alágbára ló ń fipá gbà. Àwọn tó bá lè gba agbára
lórí ẹ̀mí òkùnkùn kí wọ́n dojúkọ àti àwọn tí wọ́n lè bá ọ̀rẹ́ wọn rẹ́ kankan gẹ́gẹ́ bí Jésù ṣe sọ. Ó ní bá ọ̀rẹ́ rẹ rẹ́ kankan kó o tiẹ̀ tó wá fi ọrẹ ṣẹ́ ń gbọ́ kó o tó fi ọrẹ sílẹ̀ rárá. Ó mì pé bá a dá ọrẹ ní church, bá a jó ní church, bá a gbàdúrà ní church, tá a dẹ̀ sì hate èèyàn. Nǹkan ńlá ni o. Ọlọ́run dáríjì mi náà. Torí gbogbo wa la ṣẹ̀ tá kùnà ògo Ọlọ́run. Torí ẹ̀ ó máa ń ní mí lára láti gbẹ̀san, ó máa ń ní mí lára láti dìyàn sínú. Tó o bá ti ṣe nǹkan fún mi tí mo bá ti sọ báyìí, tí n bá padà rí ẹ, tẹ́mi ẹ bá kí mi tí n bá kí ẹ tó o bá dáhùn, tẹ́mi ẹ ò bá kí mi tí n bá kí ẹ tó o bá dáhùn, èmi máa kí ẹ o. Mo ti practice ẹ̀. Tó jẹ́ pé mi ò kàn fẹ́ mention ni ní ojoojúmọ́ ni mo ń lọ sínú ilé yẹn, mo dẹ̀ ń kí wọn, mo wá kí yín ni o, wá tún ní rárá o, má gbọ́ ọmọ mi fún o, màá tún lọ lọ́la, màá tún lọ lọ́túnla, màá tún lọ́jọ́ mẹ́rin èní, because I don't want to hate anybody. That doesn't mean pé as a Christian tí wọ́n bá fi ọ̀bọ lò ẹ́ kó má kọ́, but ó máa ní bó ṣe máa kọ́, kò gbọ́dọ̀ dógun dọdẹ. Tó bá dẹ̀ tó fẹ́ dógun dọdẹ, tó bá ti rí ẹni fẹ́ padà wípé rárá ọmọ Ọlọ́run ni ẹ ò gbọ́dọ̀ ṣe, o ní láti padà ń bẹ pàápàá ni. Ọlọ́run fẹ́ràn ẹ ló jẹ́ kó fa èèyàn kan lé ẹ lọ́wọ́, kó ti èèyàn kan wá láti gbà ẹ́. Torí ní ojú ìjà, ní ojú ìbínú, ní ojú wàhálà ń bẹ yẹn tó bá kú síbẹ̀, o ò bá àti ṣe ohun rere láti ọjọ́ tán ti bí ẹ títí the last minute tí wàhálà dé tó o dẹ̀ bá wọn gbà wọlé, tó o dẹ̀ jàre, tó o dẹ̀ bá ìbànújẹ́ yẹn àti ìjà àti ìbínú yẹn tó o bá kú, ọ̀run àpáàdì ni o, mi ò ṣèdájọ́ o. I had a boy, there was a brother tó sọ pé nínú ilé ẹ̀ kò kí ń jà o, ọgbọ́n kakànra fìyẹ kọ́gbọ́n pápápá nínú ilé ẹ̀. Okay, you said Lizzy cannot fight Sister Tope. She can't. I told the person that told me, mo ní rárá, mo ní Lizzy ò ya wèrè tó yẹn, Lizzy ò ya wèrè tó yẹn, ajá náà kì í dédé gbò, wèrè náà kì í dédé bugi jẹ náà, òun náà ò ya wèrè tó yẹn. Ó kàn jẹ́ wípé ṣé mọ̀ wípé ọ̀rẹ́ ní eléyìí tí mo sọ yìí mo mọ̀ pé ó lè jáde fún mi. Àṣejù kan ti pọ̀ jù nínú ìjà tí Lizzy ń jà ló jẹ́ kó máa jẹ̀bi. Àṣejù ti pọ̀ jù nínú ìjà tó ń jà. Mo ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ débẹ̀ o, torí ẹ̀rù ń bà mí. But that is just the bitter truth pé àṣejù ti pọ̀ jù. Òun náà máa fi ọ̀rọ̀ tí àǹtí Tọ́pẹ́ ṣe yìí á fi kẹ́kọ̀ọ́, tó bá jẹ́ pé ó fẹ́ fi kẹ́kọ̀ọ́ pé ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan. Èmi náà ti jà lórí social media fún ẹ̀tọ́ mi, but ìwọ̀ntúnwọ̀nsì lèèyàn máa ń ṣe nǹkan. Tí èèyàn bá ti ṣe jù, wọ́n ní aláṣejù bàbá ṣe tẹ́, tí èèyàn bá ti ṣe nǹkan jù, ó ti máa ń bọ́ sórí ibi tí èèyàn ti jàre tẹ́lẹ̀, èèyàn tún máa jẹ̀bi. I was talking about a brother. That brother nínú ilé tó ń gbé, àwọn èèyàn máa wá, wọ́n máa gbálẹ̀ sẹ́nu ọ̀nà ẹ̀. Tó bá ti wọlé, woman yẹn ṣàǹfin níran, á kólẹ̀ yẹn á dànù. Wọ́n á tún ṣe bẹ́ẹ̀ láàárọ̀ la. Wọ́n á tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ ọ̀la, ilẹ̀ tí ò dọ̀tí wọ́n wá kó sẹ́nu ọ̀nà ẹ̀. Ó wá di ọjọ́ kan wá wọlé, ọjọ́ yẹn ló wá fèsì. Ó wá bínú gan, ó wá jà gan, ó wá yarí. Ó wá wọlé lálẹ́ ọjọ́ yẹn kò wá gbàdúrà tó fi sùn. Ó dẹ̀ kú. Nígbà tí wọ́n ń sin ní etí ibojì báyìí, létí ibojì, ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ wípé òun rí tí ìbínú ń ru ní ara rẹ̀. Àwọn áńgẹ́lì tí wọ́n dẹ̀ wá gbé, wọn kì í ṣe áńgẹ́lì Ọlọ́run. And this was a devoted Christian. I will give you an example from the Bible. Mose ńkọ́, ẹni jẹ́jẹ́ ni Mose náà. Ṣé bí àwọn ọmọ Israeli ni wọ́n ti Mose tó fi ń bínú. Tí kì bá ṣe wípé áńgẹ́lì tó wá gbé òkú Mose nínú ìwé Jacob James, tí kì bá ṣe wípé áńgẹ́lì yẹn ipò Sátánì ju ipò áńgẹ́lì yẹn lọ lọ́run. Ọlọ́run ò gba ipò lọ́wọ́ Sátánì, mo máa ń sọ fún ẹ. Ọlọ́run ò gba ipò lọ́wọ́ Sátánì. Ojoojúmọ́ ni Sátánì lọ sọ́dọ̀ Ọlọ́run, ìwọ òdọ́dọ̀ Ọlọ́run rí, o kàn sọ̀rọ̀, o kàn bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ni. Ọlọ́run dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ fine. Wọ́n ní Sátánì ti fẹ́ gbé òkú Mósè, ó máa ń ti àwọn ọmọ Ísírẹ́lì sí láti máa bínú so that a lè miss heaven. Áńgẹ́lì tó wá gbé òkú Mósè wá sọ wípé Olúwa bá ẹ wí, orúkọ Olúwa tó ború gbogbo orúkọ, òun ni áńgẹ́lì yẹn ló fi save, ló fi jà tó fi win. Otherwise, ọ̀run àpáàdì ni Mósè ò bá wà báyìí pẹ̀lú gbogbo wàhálà ẹ̀. Think about it. God bless you.